àgbákò ńlá. Tenanti ta ilé mọ́ láńlọ́ọ̀dù ẹ̀ lórí lẹ́kọ̀ọ́, wọ́n mà ti wọ́ ọ lọ sílé ẹjọ́ o. Ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì kan, Akínọlá Babátúndé, ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ májísírèètì kan lẹ́kọ̀ọ́ lórí bó ti ṣe lu ilé tà mọ́ láńlọ́ọ̀dù ẹ̀ lórí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé e kalẹ̀ nílé ẹjọ́. Mílíọ̀nù márùndínláàádọ́ta ìyẹn 45 million naira ni wọ́n sọ pé Akínọlá ta ilé láńlọ́ọ̀dù ẹ̀ o lẹ́yìn tó ti ṣe ayédèrú ìwé láti fi gbé e tà ní gbàǹjo. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí, wọ́n ní Babátúndé àti àwọn ẹmẹ̀wà rẹ̀ táwọn yẹn ti fẹsẹ̀ fẹ́ báyìí ni wọ́n lọ gbájọ́ ẹ̀ fi ta ilé tó wà ní nọ́mbà 7 Fagbélé Estate Ìṣẹ́rí Ọ̀ṣun fún arákùnrin Domblin Ìgbínẹdìàn. Ìwádìí fi hàn wípé onílé àwọn ló fi Babátúndé ṣe alámòjútó ibẹ̀ kí àwọn tó ń jí létà má lè ṣe iṣẹ́ ibi. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ ọ̀hún yọrí sí báyìí, níṣe ló dàbí ẹni a ní kó fẹ́ni lójú ni o, níṣe ló tún fata sẹ́nu, èyí tó kọ láńlọ́ọ̀dù ẹ̀ lómi inú gidigidi. Bí ẹni ṣẹ̀ṣẹ̀ ra ilé ṣe kó àwọn òṣìṣẹ́ wá láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ ni wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí láńlọ́ọ̀dù sọ pé òun kò ta ilé òun fẹ́nikẹ́ni. Bí awuyewuye ṣe bẹ́ sílẹ̀ ni láńlọ́ọ̀dù fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí. Èyí náà ló mú àwọn agbófinró pàṣẹ pé kí wọ́n lọ sọ ọkùnrin ẹni afurasí yìí sátìmọ́lé, ìyẹn Babátúndé. Ibẹ̀ náà ló gbà délé ẹjọ́ o, lẹ́yìn tí wọ́n sì ka ẹ̀sùn 3 sí i lọ́rùn: ìgbìmọ̀ jàǹbá, jìbìtì owó àti olè jíjà. Abánirojọ́ àwọn ọlọ́pàá, ọ̀gbẹ́ni Francis Igbinosa, ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nílé ẹjọ́. Bẹ́ẹ̀ ló bẹ̀bẹ̀ wípé kí wọ́n fìyà jẹ ẹni afurasí yìí látàrí ìwà ọ̀daràn tó hù. Bákan náà ló fi kún un pé ìwà tó lòdì sí òfin ìpínlẹ̀ Èkó ni ọkùnrin yìí hù, ó sì gbọ́dọ̀ fojú inú òfin ni. Ṣá o, ẹni afurasí lòun kò jẹ̀bi ẹ̀sùn yìí níwájú adájọ́. Èyí ló mú onídàájọ́ A.O. Alógbà ní kí wọ́n gba béèlì rẹ̀. Bẹ́ẹ̀ ló sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ iwájú. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó.